Ẹ ké hallelujah, ẹ ké hallelujah, ẹ ké hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri olùmẹ́rin àgbáńlá ayé, mo kí wa ní orúkọ Jésù. Ẹ tètè ṣe gírí torí pé kò sí àkókò mọ́. Ẹ ṣe kíá, kò sí àkókò mọ́. Ẹ má fa àkókò dọ́là mọ́. Ẹ má fa àkókò dọ́là mọ́. Àkókò ti tó, àkókò ò sí mọ́. Àkókò ò sí mọ́. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run alààyè, ní orúkọ Jésù, Ọlọ́run alààyè, lórúkọ Jésù, Ọlọ́run alààyè, a gbé ọ̀gá sọ wípé ó ṣe fún gbogbo ìgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. Àlọ́sọ́nà rẹ fẹ́ ọ̀rọ̀ rẹ yé wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yí wa lọ́kàn padà sí ìfẹ́ rẹ, ká sì ṣe ìfẹ́ rẹ títí dé òpin, ká lè bọ́ ìjọba torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ ṣe gírí. Kò sí àkókò mọ́. Àkókò ti tán. Àkókò ti tán. Kí ló ń dí ọ lọ́wọ́? Kí ló ń dí ọ lọ́wọ́? Kí ló dì mọ́ra? Kí ló dì mọ́ ọ? Kí ló dì mọ́ ọ? Kí ló jẹ́ bí ẹ̀ṣẹ̀ tó ń fà ọ́ sẹ́yìn láti bọ́ Ọlọ́run rìn? Jásáré jọ wo ìwé Epísítélì kìíní ti Jòhánù orí ìkẹta ẹsẹ̀ kẹsàn-án. Epísítélì kìíní ti Jòhánù orí ìkẹta ẹsẹ̀ kẹsàn-án. Ó kà báyìí wípé ẹnikẹ́ni tí a ti pọ̀ Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí tí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pọ̀ Ọlọ́run bí. Ǹjẹ́ a ti pọ̀ Ọlọ́run bí ọ́? Ǹjẹ́ a ti pọ̀ Ọlọ́run bí ọ́? Ǹjẹ́ o ti gbà láti di àtúnbí nínú Kristi? Dádì mi àti mọ́mì mi, ẹ ṣe gírí, ẹ ṣe kíá. Ẹ̀gbọ́n mi gbogbo, ẹ ṣe kíá. Bọ̀dá mi, àǹtí mi, ẹ ṣe kíá. Àkókò ti tó, kò sákòókò mọ́. Kí ló dé? Kí ló fẹ́ràn tó jẹ́ bí ẹ̀ṣẹ̀? Gbìyànjú láti kọ̀ ọ́ sílẹ̀. Kí ló so mọ́? Kí ló so mọ́? Gbìyànjú láti kọ̀ ọ́ sílẹ̀. Jésù Kristi nìkan ni ọ̀nà, òtítọ́ àti ìyè. O lè ti máa lọ ṣọ́ọ̀ṣì látọgbọ̀n ọdún. A lè bí ọ sínú ìgbàgbọ́ kó tó lè jẹ́ àlùfáà, o lè jẹ́ ajínrere, o lè jẹ́ wòlíì, o lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, o lè jẹ́ alágbó, o lè jẹ́ dákóní obìnrin, o lè jẹ́ òṣìṣẹ́ nínú ọgbà àjàrà lé Ọlọ́run. Ṣùgbọ́n wo fúnra rẹ mọ̀ wípé àti ti pa Ọlọ́run bí ọ torí pé ẹ̀ṣẹ̀ ń gbénú rẹ. Tí eléyìí bá wà nínú rẹ, o ò lè bá Jésù jọba. O ò lè rí Ọlọ́run ní ìkẹyìn. Tí kú bá tiẹ̀ pojú rẹ dé báyìí, o ò lè dọ́dọ̀ rẹ̀ sinmi. Àbí tí Jésù Kristi bá tiẹ̀ dé báyìí, o ò lè dọ́dọ̀ rẹ̀. Àbí wo tiẹ̀ tí gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà ni? O tiẹ̀ tí ní, o tiẹ̀ tí jẹ́wọ́ rẹ̀. Àkókò ní fún ọ. Má jẹ́ kó ohunkóhun dá ọ dúró. Má jẹ́ kó ohunkóhun dí ọ lọ́wọ́ torí wípé àkókò ò sí mọ́. Àkókò ò sí mọ́. Jésù Kristi nìkan ló lè so ọ́ pọ̀ mọ́ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ á yà ọ́ nípa ní pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀. Sátọ̀ Jésù, lórúkọ Jésù yóò sì dára fún ọ. Àmín.